bẹ́ẹ̀ mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi níbikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ wa pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi rí wa kò ní fọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di gìrìgìrì ó ti di bó lọ yàgò bẹ́ẹ̀ ni o mo ní kí n gbé yín débẹ̀ ni fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kó àwọn ọmọ ogun wọlé lọ bí ibà àwọn ọmọ ogun ti wọlé Nàìjíríà o àwọn báńkì news ṣe máa gbọ́ ìjọba UK wọ́n ti ọ̀dà ọmọ ogun wá sí orílẹ̀-èdè Nàìjíríà so fáfà náà tẹ́ ẹ bá mọ̀ àwọn British kó sójà Trump ti kó àwọn ọmọ ogun dédé wọn Trump ti kó wọn wá sí orílẹ̀-èdè Nàìjíríà o ẹ tí ì rí nǹkan kan Yorùbá ló ṣọlá fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá àní òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni o ẹ ṣáàjà ti bí ìṣáná kíyèsí ogun nítorí kí ni àwọn ọmọ ogun ilẹ̀ British kí ni wọ́n wá ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà kódà wọ́n ní báwọn ṣe dé báyìí igbó Sambisa làwọn balẹ̀ gùdẹ̀ sí wọ́n lálẹ̀ bí òṣùmàrè ni o wọ́n lálẹ̀ sí inú igbó Sambisa wọ́n láwọn ti ṣetán láti wá kọ̀yà àbí wọ́n ti padà polùkọ̀yà fún Nàìjíríà last ṣé ẹ ti rí báyìí gbogbo ọmọ Yorùbá ara tá à ń sọ nìyẹn o pé ẹni iná sórí òrùlé sùn gbogbo yín ẹ jẹ́ ajígìrì ẹ jẹ́ ajídìde ẹ jọ ṣe àti ti wọ oko gbájú ẹ̀ báyìí bẹ́ẹ̀ ni a tún ti wọ oko gbájú ẹ̀ nítorí wọ́n tún ti dé o wọ́n tún ti múlẹ̀ o wọ́n tún ti kógun wọlé wọ́n ti kó wọn wọlé bí ibà tá a bá fẹ́ sọ kí ni ó gbé àwọn bìrìtìkó àwọn ọmọ ogun bìrìtìkó wá sí orílẹ̀-èdè Nàìjíríà débi pé wọ́n tún wá sọ iye nìkan kan wọ́n tún wá sọ wípé ṣẹ̀dá àwọn ọmọ ogun Nàìjíríà o wọn ò kójú òṣùwọ̀n wọ́n láwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ní wọn ò kójú òṣùwọ̀n ẹjọ́ kí ni àwọn ọmọ bìrìtìkó àwọn ọmọ ogun bìrìtìkó kí ni wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti fẹ́ gbèrú wa látẹ̀yìn wọ́n láwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ní wọn ò kójú òṣùwọ̀n wọ́n ní wọn ò kójú òṣùwọ̀n rárá láti fi lè fi kọ ojú àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé àwọn tó ń terrorize ìlú àwọn tó ń da ìlú láàmú wọ́n ní fúndìí èyí àwọn ti wá dé báyìí àwọn ti dé láti wá kọ́ àwọn ọmọ ogun Nàìjíríà ó yà yín lẹ́nu ìbéèrè tèmi ni pé ṣé ọmọ ogun Nàìjíríà ní ò kójú òṣùwọ̀n ni àbí ká dúpẹ́ lọ́wọ́ kinní kan tó fúnni ní oko ìdí ọ̀pẹ ro gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni o nítorí oko ìdí ọ̀pẹ tó ń gbélé àwọn sójà lọ́wọ́ ta ni ó ṣàìmọ̀ pé lórílẹ̀‐èdè wa tó jẹ́ pé àwọn olórí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó ń lo àwọn aráabí tó dẹ̀ di wípé wọn ò jẹ́ nílé ìfẹ́ kí wọ́n mú wọn náà àwọn ọ̀dà àwọn bìrìtìkó sójà dey play Nàìjíríà ọ̀rọ̀ wa fẹ́ dàbí ẹni tó polè kó wájà a tún ti fẹ́ polóko kó wá mú o the film is about to start ọmọ Nàìjíríà ẹ má sùn ẹ wò ẹ má wọwọ́ jàǹsì ẹ jọ nígbà tó bá sọ pé àwọn wá láti fẹ́ wá kojú àwọn agbésùmọ̀mí àwọn olórí wọn tó lò wọ́n alára wọn a máa rí lára kò sọ̀rọ̀ pa a máa rí lára àwọn olóṣèlú tó ń lo àwọn kidnappers ẹjọ́ ìbéèrè tèmi gbé ṣọ́ máa gbé àwọn náà ni ẹ gbé mi débẹ̀ o ṣé wọ́n máa gbé àwọn náà ni lára àwọn tó ń lo àwọn kidnappers ṣọ́ máa gbé wọn ni nítorí wọ́n dé sí pé àwọn fẹ́ wá train àwọn Nigeria sójà láti kojú wọn àbí káwọn gan kojú wọn ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòkè náà bẹ́ẹ̀ ni ẹ kọ́kọ́ kó gbogbo àwọn tẹ́ ẹ bá ń fura sí wípé wọ́n ṣe agbódegbà fún àwọn Fúlàní ẹ kọ́kọ́ kó wọn náà yes ìgbà aláìṣẹ̀ wọn mọ̀ pé yes ẹ mọṣẹ́ yín ṣùgbọ́n àìṣe bẹ́ẹ̀ bí pẹ̀kọ̀ yín àgbàdo sẹ́yìn ìgbà nítorí Nàìjíríà yìí
àwọn adarí ibi tẹ́ ti mọ̀ wípé Nigeria is not for you. Kí ni àwọn bìrìtìkó kí ló wá ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà again? Ẹ wo Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, onílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ ká ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Ọ̀kan ló ní ta ló gbé àwọn bìrìtìkó, àwọn ọmọ ogun bìrìtìkó wọlé lákọ̀ọ́kọ́. Ṣẹ́rá àwọn tó kó àwọn ọmọ ogun bìrìtìkó wọlé ó yẹ kó padà sí Aso Rock ní o, kọ́kọ́ lọ gbéṣẹ́ tí mà. Bẹ́ẹ̀ ni o, ìyẹn igbákejì ààrẹ fún Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé òun ló wà in charge àwọn agbésùmọ̀mí. Lẹ́yìn náà ni kó tún lọ kó lọ gbé Gúnmi. Bẹ́ẹ̀ ni kí wọ́n gbé Gúnmi tó jẹ́ olórí àwọn agbésùmọ̀mí. Kó dẹ̀ má gbàgbé Túnjí Bello náà. Bẹ́ẹ̀ ni kí wọ́n yọ ọ́ kán mú. Ìkan náà ló jẹ́ kó yé wa. Ó ní Yorùbá Nation náà nìkan ni ọ̀nà àbáyọ. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni o, Yorùbá Nation la fẹ́. Ó ga o. Kódà British military, àwọn ọmọ ogun bìrìtìkó wọ́n ti lálẹ́ gùdẹ̀ sí Nàìjíríà o. Nàìjíríà to settle. Bẹ́ẹ̀ ni o, Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ̀já tún gbọ́n tí wọ́n sọ sí. Ó ga o. Ṣé pé àwọn bìrìtìkó wọ́n ti lálẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá sí nọ́ọ̀tì kí bàbá Tinubu kó wọn wọlé o, nítorí wípé wọn ò rí kankan ṣe sọ́rọ̀ àwọn agbésùmọ̀mí. Bẹ́ẹ̀ ni o, gbogbo ọmọ Yorùbá ẹ dákun ẹ má jẹ́ kí ká káwọ́rọ̀ ká máa wò ó, nítorí pé a ò mọ ohun tó tún bẹ nínú wọn. UK military you are welcome o. Èyí ga jù. Níbo la padà tún já sí? Bẹ́ẹ̀ ni o, àwa gan mọ̀ bí tá a já sí. Mọ̀ bí tá a já sí o. Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni nílé lóko. Ẹ fi wọ́n sílẹ̀ o. Ẹnu Yorùbá tí kò kó ní o. Òun ló ń fa gbogbo wèrè yìí. Tó bá yípa ti panu pọ̀ láti gba òmìnira wa ni àti bọ́ lọ́wọ́ gbogbo ṣíìtì. Bẹ́ẹ̀ ni o, Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá Nation òun nìkan ni ọ̀nà àbáyọ. La fi ń sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣúra tẹ́lẹ̀sẹ̀ á sì máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láò ní dé òun láò ní délé bá. Ó dàbọ̀.